A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Mo post fídíò kan níjẹta tí mo fi ń sọ̀rọ̀ nípa pé àwọn ọmọ Rìkásì báwo lẹ ṣe ń treat àwọn ọmọ kéwú yín ṣé ká mọ́ ga ni nígbà tẹ́ ẹ mọ̀ pé ẹ̀fẹ̀ kan ga kí lẹ̀ ń kọ́ wọn kéwú sí kí ló dé tẹ́ fi ń kọ́ wọn kéwú ìgbà tẹ́ ẹ mọ̀ pé ẹ̀fẹ̀ kan ga kí ló dé tẹ́ ń kọ́ wọn ní kéwú tẹ́ pé tó bá ti ń ga yẹn òun ni ìbànújẹ́ ayé ó máa ń bá yín ẹ múrò àwọn ẹjá tẹ fọ̀rọ̀ bàbá mufti lẹ̀ torí ẹ ti wulẹ̀ mú bàbá sọ́sẹ̀sì bàbá yẹn ti jẹ́ kẹ́ mú wọn lọ́ta àfẹ́ sọ̀rọ̀ bàbá mufti Sheikh Imran Abdul-Majid Ọmọẹlẹ́yà kí náà ṣe fún yín tó fi jọ́ta yín nínú ọgbà yẹn bàbá Al-Gamawi tẹ́ dọ́rọ̀ wọn lẹ̀ njó ní tẹ́ pa microphone kí náà ṣe fún yín tẹ́ fi dọ́rọ̀ wọn lẹ̀ nínú ọgbà yẹn èmi ń bi yín léèrè ni o kí náà ṣe fún yín ká dúpẹ́ lọ́wọ́ àwọn sùmùrà o ká dúpẹ́ lọ́wọ́ àwọn sùmùrà o ká dúpẹ́ lọ́wọ́ sùmùrà o sùmùrà tóbi o Ọlọ́run má pa ìjọ sùmùrà run o Ọlọ́run má pa àwọn àfáà wọn run o Ọlọ́run má balẹ̀ wọn jẹ́ o àwọn sùmùrà èèyàn ni wọ́n kọ́mọ kéwọ́ mọ́ ga kó mọ́ ga òun ni dùnnú àwọn sùmùrà kọ́mọ kéwọ́ mọ́ lókè kó mọ́ lókè òun ni dùnnú àwọn sùmùrà kọ́mọ kéwọ́ mọ́ láyọ̀ kọ́wọ́ rẹ̀ kọ́mọ kéwọ́ mọ́ lálùbáríkà òun ni dùnnú wọn. Bàbá Alágbàjì àwọn ni àáfàá bàbá Bámidélé nìbàdàn agbọ́nú tàpé bàbá Bámidélé bàbá Alágbàjì ó ní pé Bámidélé ìwọ ni wọ́n mọ̀ ìwọ làwọn èèyàn fẹ́ rí ìwọ dúró báyìí jẹ́ wọ́n máa rí wọ́n jẹ́ mi wà nulẹ̀ tí wọ́n bá ti ń fún wọn lówó ìwọ máa fún mi wọn bínú wọn rí inú wọn máa dùn ní nígbà bàbá Alágbàjì ti ṣetán nìbàdàn tó fẹ́ máa padà bọ̀ ńlọrin a gbọ́ pé awọ tí wọ́n fi ń kéwú wọ́n lọ gbé fún bàbá Lámúnigun pé ìwọ máa lò ìfẹ́ nìyẹn kì í ṣe lọ́dọ̀ tí yín olórí burúkú lẹ́yìn ẹ̀yìn ẹ wà máa wá ọ̀tá Sheikh Adamu ni wọ́n fẹ́ kí la fẹ́ gbà mí kí Sheikh Adamu tọ́lọ́run ti lò bàbá alálùbáríkà tó ti parí ayé wọn dáadáa Sheikh Sauban Abdullahi Ali lórí kí wọ́n ṣe fún yín tó fi dọ̀tá yín sáwọn náà fẹ́ palẹ̀ bàbá wọn run ni ìwọ jákèmálù alájá ẹlẹ́dẹ̀ ọ̀dẹ̀ ìwọ ló dá ẹni tí ó fẹ́ palẹ̀ àfa rẹ̀ run mọ̀ lójú rẹ̀ so fẹ́ràn Sheikh Adamu ju Sheikh Sauban lọ ó fẹ́ràn Sheikh Adamu ju Sheikh Sauban lọ Alhaji tó tẹ̀wọ̀n dé ńjọ́sí tó gba Mẹ́kà dẹ̀wọ̀n lọ́jọ́sí a máa sọ̀rọ̀ Sheikh Sauban á dẹ̀ máa sin wọn jẹ pẹ̀lú àìlera wọn ṣé o fẹ́ràn Sheikh Adamu ju ọmọ tí Sheikh Adamu bínú ara wọn lọ o fẹ́ràn Sheikh Adamu ju ọmọ tó bínú ara wọn lọ ẹranko nìyí ntẹ́ jẹ òun lẹ̀ ń wá àwọn àfáà àtàná tí wọ́n já àfáà ńlá tí wọ́n lámì láka mélòó nù wọn ló lo ayé bẹ́ẹ̀ ṣe ń lo ayé èmi bí léèrè ni o mélòó nù wọn ló lo ayé bẹ́ẹ̀ ṣe ń lo ayé mélòó nù wọn àní Imam Muslim mo sọnù fídíò lánàá Imam Muslim ọmọ kéwù Imam Buhari ni àwọn méjèèjì jọ hàn wọ́n dá àfa àgbàlẹ́gbẹ̀ẹ́ ara wọn ẹnìkan ò bínú ẹnìkan Imam Shafi ọmọ kéwù Imam Maliki ni wọ́n jọ dá àfa àgbàlẹ́gbẹ̀ẹ́ ara wọn ẹnìkan ò bínú ẹnìkan kí ló dé Imam Ahmad ọmọ Ambali ọmọ kéwù Imam Shafi ni wọ́n jọ dá àfa àgbàgbà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ibo lẹ ti gbórí burúkú ti yín wá Sheikh Adam ká padà sọ́dọ̀ wa ń bíbà yìí Sheikh Adam bàbá Sùgùlùlù dáfà lọ ti dálé kéwúlẹ̀ kí Sheikh Adamu tó kú inú òbí Sheikh Adamu rí ọrú ọ̀tá lẹ ti jogún orí burúkú tẹ̀ ń ṣe bàbá wa àfà ńlá àfà Daud àfà ńlá wọ́n ti dálé kéwúlẹ̀ kí Sheikh Adamu tó kú láyé inú òbí Sheikh Adamu sí wọn ibo lẹ ti gbórí burúkú ti yín wá nígbà bí nìyẹn gbogbo yẹn wà máa gọ sábẹ́ pé ilé Sheikh Adamu lẹ ń protect ilé Sheikh Adamu kọ́ lẹ ń protect ẹni tó bá fẹ́ protect ilé Sheikh Adamu yóò mójútó ti Sheikh Adamu fi lẹ́ni sọ fún mi àwọn Sheikh Imran Abdul-Majid Ọmọẹlẹ́yà tí wọ́n sọ pé wọ́n yé sọmọ kéwú gidi fún Sheikh Adam tó ń pè wọ́n ní ṣe ìyàwó nìyẹn ẹni tó fẹ́ pa ṣe Jakmal tó ní káwọn èèyàn mọ̀ jájá sóun ní ọmọ kéwú gidi fún Sheikh Adam ẹ̀yin olórí burúkú yìí sóun ní ọmọ kéwú gidi gbogbo èèyàn lẹ́sọ̀dọ̀ta Sheikh Ahmad Labib Lágbàjì tí wọ́n fẹ́ràn yín ẹ̀fìbísù wọn náà ni ẹ̀fìbísù wọn ni Sheikh Labibu ọ̀tá bàbá ni ẹ̀yin náà lẹ́mọ̀ ọ̀tá bàbá ẹ̀yin lẹ́mọ̀ ọ̀rẹ́ bàbá torí ntẹ́ jẹ ẹ̀sìn ẹ fẹ́ máa fi bẹ́ẹ̀ ṣe tó hàn ayé àtẹ̀yìn àtàfà yín ẹ fẹ́ máa fi bẹ́ẹ̀ ṣe tó hàn ayé Ọlọ́run wa ń fi bẹ́ẹ̀ ṣe mọ́ hàn àwọn èèyàn ju bẹ́ẹ̀ ṣe wáyé náà lọ àtẹ̀yìn àtàfà yín tẹ̀ ń gbìjà tó máa yọ mọ́ríkà school lára yín báyìí kóró fún lásán lẹ́kù ṣé bẹ́ẹ̀ lọ sí wá rí lọ́dọ̀ àwọn Sheikh Imran Abdul-Majid Ọmọẹlẹ́yà bàbá mufti tí gbogbo yín sọ̀dọ̀ tá lè ní bàbá mufti dr kọlọ́njà rí bàbá yẹn pé ṣé sàtífíkẹ́tì mọ́ríkàsì náà fi ń jẹun mo bí ẹlẹ́rìí ni ṣé sàtífíkẹ́tì mọ́ríkàsì náà fi wá ṣẹ́ náà fi ń jẹun bismillah tọ́ba mú sàtífíkẹ́tì mọ́ríkàsì àwọn tẹ́ ti pè lọ́mọ àlè kéwú ọmọ àlè ọmọ kéwú fún Sheikh Adam tọ́ba mú sàtífíkẹ́tì mọ́ríkàsì àti fàyà báyìí nǹkan kan ò ní ṣẹlẹ̀ lórí ẹ̀ kò ní káyọ̀ wọ́n mọ̀ dá kò dẹ̀ ní pé wọn ò lóyà Sheikh Adam
ẹ lè máa treat àwọn èèyàn bí ẹranko kẹ́ wá believe pé káwọn máa treat yẹn bí ọba kò possible dà. Ta ni ẹni náà tó ń gbé kéwu Sheikh Adamu ga lọ sókè tó àwọn tí mo fẹ́ ka orúkọ wọn lẹ́yìn mo jáde nínú àwọn paru èèyàn tẹ kó tira yẹn àwọn ńlẹ rẹpẹtẹ àwọn jákèmálù ajájá wèrè ìmáàmù àgbà Ìlọrin tó kú lánàá tó lọ sọ́dọ̀ wọn tó lọ kíyàwó wọn tí wọn bàbá wa padà wá àtọ bàbá dé wà di kinní kan níbi olókùn olórí ibú jájájájá jákèmálù ṣé wọ lè yan rí ṣé wọ lọmọ kéwu dáadáa ṣé òun lè rẹpẹtẹ lọmọ kéwu rí fún Sheikh Adamu alápàtìrà sáwọn ọmọ kéwu àwọn paruparu àwọn pàǹtí èèyàn yẹn ṣé èèyàn rí làwọn yẹn mo ń béèrè lọ́wọ́ ẹ̀ kó dá mi lóhùn ṣé èèyàn rí làwọn yẹn èèyàn rí ni wọ́n àwọn dìgbòlugi èèyàn wá wo àwọn sẹ́ẹ̀tì àwọn èèyàn tá a fẹ́ mọ̀ ká bàbá wa àgbà Sheikh Subair Al-Gamawi tá a máa ń ka ọmọ kéwu Sheikh Adamu tó lámìlà kàtà dùn Sheikh Adamu gbà lórí wọn bàbá yẹn ara wọn náà wà bàbá wa Sheikh Jubril Ramadan Al-Ketuwi ọlọ́run gbàdúrà bàbá yẹn ọlọ́run tún gbàdúrà àwọn ọmọ wọn ibùdó yẹn ti gbórí burúkú yín wá bàbá Al-Ketuwi pàdé Sheikh wa Mufti Diyar wọ́n rí wọn lọ bàbá Mufti lọ pàdé bàbá ní airport báyìí bàbá sì ń ṣàdúrà pé àwọn bàbá tó ṣe bí àfa àwọn ni wọ́n ṣe bí bàbá Ketuwi kọ́ àwọn oníkéjì pa inú wọn dùn mọ́ sí rí pé ọmọ kéwu mi ló ń ṣe dáadáa ẹ̀yìn kó gbogbo ọmọ kéwu yín sáré bí onílé rẹpẹtẹ káyé wọn rí bí ayé onílé rẹpẹtẹ yẹn bí ayé alápàtìrà bẹ́ẹ̀ ṣe ń wá nìyẹn wọ́n ti gbọ́ ọmọ kéwu yín ra mọ́tò ńlá báyìí tó ń ṣe dáadáa báyìí inú wa máa bí yín ó ń gbé wọn sáà ní ó ń gba kéde kan sáà ayé yín ti bàjẹ́ dànù ta àfa wo lẹ fi ti yín jọ àfa wo baba Kamaludin Al-Adabi gbogbo àwọn ọmọ kéwu wọn ló yára lójú wọn bàbá oníwàásí àgbáyé ń bẹ láyé tán ṣe dáadáa baba Kamaludin ń bẹ láyé tán ṣe dáadáa Ìmáàmù Ọ̀fà ń ṣe dáadáa bàbá wa Ahmadu Alaye Adabiya ni wọn ọmọ kéwu baba Kamaludin ni wọn ń ṣe dáadáa lójú ayé baba Kamaludin baba inú baba ń dùn ni ibo lẹ́yìn ti gbórí burúkú tẹ̀ ń ṣe ìwà kò ń ṣe kéwu Sheikh Adamu rè ẹ mọ ní ká má sọ tọrọ kí ló dé kíkà ní sọ̀rọ̀ tó bá ti jẹ́ pé kéwu tó ń ké pé kéwu alif ba ta sa ló ń ké kéwu àfàgbà ló ké àfàgbà Sheikh Tajul Adab àwọn náà mú alif ba ta sa àwọn náà mú wọ ọ̀dọ̀ wa nísàlẹ̀ nbí alif ba ta sa jim ní táwọn èèyàn ké tẹ́lẹ̀ nìyẹn amẹ́rùwá ankarimu sinra nǹkan kàtẹ́lẹ̀ nìyẹn àfàgbà ló yí kéwu padà orí àfàgbà ní kéwu ti pa àwọn alálàájì àgbà 1926 náà ti dálé kéwu lẹ̀ gbọ́lẹ̀ wà ń gbọ́ ọmọdún mélòó gan ni bàbá tẹ́ sọ pé ń gbìjà gbà yẹn àbáyé rẹ̀ lọ ayé wọn lórí dáadáa ni ẹ̀yin gbórí burúkú dé ó wá ń pè mí lórí fóònù òun send voice note sí mi òun ṣépè fún mi ṣé kí wàá parọ́ ni ṣé wàá mọ̀ mi wálé kéwu yín ni ní ti Daruna yín mu wà ń bẹ nígbà táwọn gbé mi ṣépè Daruna yín mu wà ń bẹ náà Precious Proud wà ń bẹ afa Abdul Hakeem Abdul Lateef àwọn náà ni Al-Farouk ó wà ń bẹ táwọn yẹn ti modernize ilé kéwú wọ́n ti mix school mọ́ ọmọ ní Daruna yín ọmọ ń parí secondary school báyìí ó ti á Quran tán tí ó dàrú pẹ̀lú gbogbo rìwáyà tí èèyàn lè fi ka Quran gbogbo ẹ̀ ní ó wà pọ̀ ṣé irú ẹ̀ wà lọ́dọ̀ yín ní tó yẹ kẹ́ ẹ mójútó building lẹ́wọ̀n kọ́ building iṣẹ́ ti lọ àwọn àìtí ṣiṣẹ́ gan building ṣé Sheikh Adamu lówó tán lè fi mọ́ kọ́ building gbàtàn wà láyé ó ṣe jẹ́ pé àwọn ọmọ ilé kéwú wọn náà mójútó wọn lówó building wàláì Sheikh Adamu lówó building wàláì wọn lówó building wọn wá mójútó àwọn ọmọ ọlọ́mọ wọn build àwọn èèyàn ẹ̀yìn ń kọ́ building jọ ṣé ó kanlé ó kanlé ṣé wúrẹ́ ní ọ̀bọ̀ gbébẹ̀ inú tiẹ̀ gan òdùn sáfà tó ló ń gbìjà yẹn ní tó jẹ́ ló kàn wá olórí bú òní ẹ má dọ́dọ̀ tèmi mọ́ so ti gbọ́ jẹ́jẹ́ mo post nǹkan ìsìdárúkọ lé kéwù kankan mo kàn advice àwọn èèyàn ní ipe mọ̀ tó ṣe mọ̀ sọmọ rẹ̀ dọ̀tá Ọlọ́run àtọ̀tá ànábì kò mọ̀ wọlé kéwù tó bá mú lọ ṣé ọ̀rọ̀ tí mo sọ pọ̀ jù ni ẹ mọ̀ yá wa tẹ fẹ́ràn òdodo tẹ ń ṣiṣẹ́ òdodo tẹ ń Ọlọ́run bá lè kọ́lá yóò bá ní. jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.